kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ kwara ọ̀nàrẹ́bù nafisat musa bọ́gẹ́ nínú ọ̀rọ̀ ìṣíde rẹ̀ níbi ìpàdé àwọn ẹni ọ̀rọ̀ kan àti ètò ìlanilọ́yẹ̀ lórí ìlànà ìyípadà ojú ọjọ́ tó fi mọ́ ìgbésẹ̀ tó kàn eléyìí tí iléeṣẹ́ rẹ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀ nílùú ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ kwara ló ti sọ di mímọ̀ pé ètò náà wà lára ìgbésẹ̀ tó parí ìgbìyànjú eléyìí tí iléeṣẹ́ rẹ̀ ń ṣe láti jẹ́ kí àwọn ará ìlú ní ìmọ̀ àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ ọ̀hún tó ṣe lálàyé pé pẹ̀lú bí àwọn ènìyàn ti ń pọ̀ sí ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ nínú ìgboro ó nílò ìgbésẹ̀ tó bá yẹ àti ètò bákan náà ṣíṣe àmúlò àwọn ìlànà kan láti kojú àwọn ìpèníjà ìyípadà ojú ọjọ́ tí àwọn ènìyàn ń dojúkọ tàbí tí ó ṣeé ṣe kí wọ́n máa dojúkọ. Ó fi kún pé ó yẹ kí àwọn ẹni ọ̀rọ̀ kan jí gìrì sí ojúṣe wọn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdọ̀tí, ariwo, ọ̀nà tí ó yẹ kí omi gbà àtàwọn nǹkan míì láti ṣe ìrànwọ́ fún èémí tí à ń mí jáde pẹ̀lú àwọn ohun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyíká wa. Èyí ni ohun tí gómìnà Abdulrasaq sọ lórí ìyípadà ojú ọjọ́. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak lọ́jọ́rùú ti sọ di mímọ̀ pé ìṣèjọba rẹ̀ yóò tẹ̀síwájú láti máa pèsè ohun èlò àti ìfọwọ́sowọ́pọ̀ fún àwọn àjọ tọ́rọ̀ kàn láti kojú ìpèníjà ìyípadà ojú ọjọ́ àti láti pè fún kí àwọn agbègbè gba àwọn ìlànà ọ̀hún wọlé. Gómìnà Abdulrazak tó sọ̀rọ̀ yìí nílùú Ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ Kwara níbi ìpàdé àwọn ẹni ọ̀rọ̀ kan àti ètò ìlanilọ́yẹ̀ lórí ìlànà ìyípadà ojú ọjọ́ tó fi mọ́ ìgbésẹ̀ tó kàn ní ìpínlẹ̀ ọ̀hún eléyìí tí iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àyíká ṣe agbátẹrù rẹ̀. Abdulrazak tó gba ẹnu olùbádámọ̀ràn pàtàkì àgbà rẹ̀ Alhaji Sadu Salau sọ̀rọ̀ ṣàlàyé pé ọ̀pọ̀ èèyàn kò mọ̀ pé àkóbá tó wà nínú ìyípadà ojú ọjọ́ kọjá ewu tàbí àìsí ìmọ́tótó àyíká léyìí tí ó máa ń ṣokùnfà àìsàn bákan náà tó máa ń dènà ìlọsíwájú ní gbogbo ọ̀nà. Ó fi kún pé kíkùnà láti ṣàmójútó àyíká máa ń ṣe àkóbá fún èrè oko, àbájáde irúgbìn àti ètò ààbò tó dájú lórí oúnjẹ látàrí kí òjò má rọ̀ dáadáa léyìí tí ó lè ṣe àkóbá fún tolórí tẹlẹ́mù. Tó ní fún ìdí èyí ni ìṣèjọba rẹ̀ fi ń buwọ́lu àwọn ìpè tó wà fún dídojú ìjà kọ àwọn àkóbá wọ̀nyí àti wípé pípè fún ìdásí àwọn ẹni ọ̀rọ̀ kan àti ìpàdé ìlanilọ́yẹ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti wà ní ìbámu pẹ̀lú Goal13 tó jẹ́ àfojúsùn ìdàgbàsókè lábẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé. Gómìnà wa mú dá àwọn olùgbé ìpínlẹ̀ náà lójú pé ìṣèjọba rẹ̀ sì ní ìfarajìn láti mú ìgbélárugẹ bá àwọn agbègbè ohun amáyédẹrùn rẹ̀ àti àwọn ènìyàn tó ń gbé níbẹ̀. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére online television. Ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa.